بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أرحمكم الله أفهمكم الله أفهمكم الله الذي عرف بداية الإنسان ونهايته. ẹ̀dàlọ́ ọmọ gbogbo sẹ́ni tó mọ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀dá tí ó túnmọ̀ ìlú tí ó tún tó yẹ́pọ̀ náà ló tún yóò máa túnmọ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀dá tó tayọ lọ́wọ́ Allah. òun náà ló mọ̀ bẹ̀rẹ̀ wa òun náà ló mọ̀ bẹ̀rẹ̀ wa wọ́n wá ní ọmọ lẹ́ni ìrẹ́lẹ́kọ̀ọ́kúnlẹ̀ lọ́tọ́kọ́t ọba ìdá òun náà ló ṣe ìdá gbogbo nǹkan tá a rí òkúrò ní àárí àmà òkè báwo ló ṣe rí báyìí dẹ́dọ̀ ọlọ́run náà tàbárí nǹkan mi a máa rí dẹ́dọ̀ ọlọ́run náà ìwọ àtẹ̀mí ọlọ́run dá ọ gbogbo nǹkan tá a bá ti rí tó jẹ́ ìdẹ́dà kò sẹ́ni tó dá ọlọ́run wà lẹ́ni kẹ́lẹ́ lẹ́yìn àdúrà ayé kàlẹ̀ wájà lọ́mọ ogun ẹwà káàdùn pẹ́kù yìí kò sẹ́ni kan tí ó sọ wọ́n pé nípa ilẹ̀ lọ́wọ́ wọ́n lè àmàtà káàdà nípa àti kò bá ilẹ̀ lọ́wọ́ bá ti ń bẹ kò sẹ́ni tó lè sọ fún ọ wọ́n lè àyẹ̀ ẹkú àbí tọ́lọ̀ bá yóò máa wà lásìkò yìí kò sẹ́ni tó lè sọ fún ọ wọ́n lè àyẹ̀ àríwá ààbò bí ìdáyẹta wọn lè àyẹ̀ àyẹ̀ká wà sẹ́ni kan tí ó máa dúró pé ìgbàlọ́wọ́ bá bẹ̀rẹ̀ ìgbàlọ́wọ́ bá wà ní kò sẹ́ni tó lè sọ fún ọ سبحانه بما فعله لن يموت ابدا واتوني اليه اللهم صل وسلم صلاه خالده وسلاما دائما عليكم يا الله ثم قالت تلاي وما تقولوا ما اشكو عليك محمد الذي قضى ما قدر في حياته على تقوى ربه الذي يقول وقول بسعيه قول شهد قول بسعيه قول ọjọ́ báyìí ní ìlú olóògùn pèsè ayé rẹ̀ lórí ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà wà wọ̀dáwọ̀ ti ilẹ̀ àṣẹ̀rí ìrọ̀bẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ náà pẹ̀lú gbogbo ọjọ́ tàbí ní ìlú ọ̀pọ̀ sí tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe òfin lẹ́kùsójú ọ̀nà ọlọ́wà rẹ̀ ní ogun alága ní sáàdà àdẹ́bí iṣẹ́ tó wà náà wà tẹ̀lẹ̀ àmọ́dà àdẹ́bí sí bí àpapọ̀tọ̀ lọ́wọ́ bá pẹ̀lú lọ́wọ́ wà dábàdùnmà àdẹ́bí ti kọ gbogbo àwọn àdúgbò rẹ̀ àdẹ́bí kọ́ wa lórí ti níṣẹ́ ẹ̀kọ́ àdẹ́bí ṣe wá àti fún wa àdẹ́bí tọ́ wa sọ́nà lórí gbogbo ẹ̀kọ́ táàbà fi kìrì ayé tẹ̀lẹ̀ على ما نفعل إذا فقدنا أهلا من أهلنا النبي قال لكي ọ̀pọ̀pọ̀ wọlé nígbẹ́ báwo láti rẹ̀ ṣe nígbàtà bá ti ṣàfẹ́kù ẹnìkan láàrin wa nínú àwọn mùsùlùmí àkẹ́kẹ́ pẹ́sẹ̀ ọ̀dáàmà gẹ́gẹ́ bí mùsùlùmí sọ́lábà tó wà àlékún kí ọlọ́run láti ṣàlọ́ àìlà ẹgbẹ̀ kọ́sì kó máa yẹ kòkòrò lórí àdẹ́kùn àwọn ọmọ ìṣẹ́ bàbá kọ́sì wà á ní bí wọ́n sàbí kó máa bá wọn alẹ́ àti kòrán sàbẹ̀ ilẹ̀ ayọ̀ ìdí tí ó ti di ọjọ́ ìjànà ثم أما بعد ليه وعمنا وإنما الله متواجد اليوم يجب ما جاء قل يوم ولدي يوم أبي أتوقع ما طبيعي تأتين بعض وصل الله أما إذا أبدوا يواني بعد أن سوفوا وصل الله بيا وسألين جون يقول منهم وما ليوكو أكبر ẹni tó gbogbo ẹni tó dúró ẹni tí ó lè sọ̀rọ̀ yóò ẹni tó lè sọ̀rọ̀ ẹni tó pupa ẹni tó lójú òkú ẹni tó ní gbogbo adáadáa kò sẹ́ni tó lè tayọ kú náà àmọ́ pàtà tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ níṣẹ́ olókùn tá a máa ta túbọ̀ lọ gẹ́gẹ́ bí mùsùlùmí ó lè dáadáa àwọn ẹ̀kọ́ wo wàlàkà àti àwọn ìdájọ́ tí ń bẹ ìgbàdáza pẹ́ta bá wá kú tán ìgbésẹ̀ wo ló jẹ́ ká gbé gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbésẹ̀ wo ló jẹ́ ká gbé gẹ́gẹ́ bí mùsùlùmí ó ti dọ́dá ìrìn àti wá pèmí àti ilọ́gbẹ́gbẹ́ lóòtọ́ lápò àmọ́ ìgbésẹ̀ wo ló jẹ́ ká gbé gẹ́gẹ́ bí mùsùlùmí gbà tí ìpinnu bàbá ti kú nígbàtà ìgbà ẹ̀yọ́ ẹ̀yọ́ ọmọ ìṣẹ́ wọn ìlànà ìsìlámì ẹjá mọ̀ pé ẹ̀sìn ìsìlámù tá a jọ ṣe ìta pípẹ́ra wa ní mùsùlùmí nínú àtàbí àdáàbí wọn àká ẹ̀sìn kan ní ohun wá fún wa oríṣiríṣi ẹ̀kọ́ àkọ́ ń dédé ṣe ìfẹ́nú wa o nípa pé afẹ́ṣẹ́ ẹ̀sìn tó wá máa ń fẹ́ wọ́n fi ìfẹ́nú ṣe ẹ̀sìn rárá o wọn àká bẹ́ẹ̀ náà ní ìdájọ́ tọ́lọ́ pé ká máa fi ṣẹ̀sìn wa ọlọ́run pé kalẹ̀ fún wa àkọ́ ìfẹ́nú pé nígbà tí bá fẹ́ kí òun ní máa kí òun rárá ọlọ́run ti ní nínú sọ̀dá àtàkà àlẹ́jà àlẹ́ mìíràn kí tí a bá wọ òkúta ọlọ́run tó ń fi àsìkò òun sí ìrún o lè kí òun bó ṣe bẹ́ẹ̀ lára àdájọ́ tà sọ̀rọ̀ bìnà nípa kìí yàtà sí yàtà ìmú ní àyàtì ní ọlọ́run wá gbé àwọn ẹ̀kọ́ àti ìdájọ́ ìkalẹ̀ ká lè máa ma bá ṣe máa darí àlámọ̀rí ìgbésí ayé wa àti ẹ̀sìn wa pẹ̀lú wà nígbà níbi eléyìí àdábàlẹ̀ ìsìláàmà على أشياء متنوعة التي نقوم بها بعد نمط حضر الله Islam wa kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ìgbésẹ̀ tá a máa gbé lórí nǹkan tá a máa ṣe nígbà tẹ́nìkan nù wa ẹbí wa ni àbúrò wa ni ará wa ni ọ̀rẹ́ wa ni ìyàwó wa ni ọkọ wa ni ìgbésẹ̀ wo láà máa gbé nígbà táwọn náà bá jù
سبيلا وفات أحد منا من المسلمين nígbà tá a wá ti rí pé ẹnìkan tó wá ti kú owó ti fayé sílẹ̀ àkọ́kọ́ tó ta bá ń bẹ́bí tẹ́ni náà wà tó yẹ pọ̀ àní ẹ̀ṣẹ́ àti gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́bí ṣe bọ́ lára rẹ̀ ó ṣojú wa àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe ní ẹni pé mẹ́tò lọ́sọ̀ àkọ́kọ́ rẹ̀ ojú rẹ̀ wá lè tó bá yẹ pé ó lajú ní tẹ́ni fi bọ́ lára rẹ̀ ní tí mùsùlùmí yóò kọ́kọ́ ṣe ní pé yóò kọ́kọ́ yóò jẹ́ kójú rẹ̀ yóò fi ọwọ́ kó ojú rẹ̀ orípa àdẹ́wà Muhammad sallallahu alaihi wasallam àdẹ́bí ní ìlà àdọ́tún mọ̀jákùn tí ikú bá ti wá dé bá àwọn èèyàn yóò tẹ́ bá ń bẹ níbi táwọn èèyàn yìí ti kú o fàákì ní ìlú ìbásọ̀ ẹ fi ọwọ́ pọ́ wọn lójú lára àwọn ẹ̀kọ́ tánàwà Muhammad sallallahu alaihi wasallam ló kọ́kọ́ wà ní yẹ̀dúzù lè mùsùlùmí lùkà nígbà tí ṣẹlẹ̀ náà bá ṣẹlẹ̀ wọ́n fẹ́ ká sunkún lóòtọ́ kò sí ènìyàn níwá a ṣàfẹ́kù èèyàn wa dandan ni ó kù ìdílé òkú ìjọba náà lápò àwọn tí yàrá wa kú tó jẹ́ ìyàwó àbẹ́ tó súnmọ́ wa yẹ̀dúzù lè mùsùlùmí lùkà kò sí láì fi mẹ́ta alábálá sunkún wọ́n dá yẹ̀dúzù láwù sọ̀rọ̀ àwọn ìlàrí àmọ́ àfẹ́ ká wọ́n máa máa pariwo ká máa yíra mọ́lẹ̀ ẹlòmíì ní ọ̀rọ̀ yóò abẹ́rẹ́ sí ní fásọyá yóò máa yíra mọ́lẹ̀ ẹ̀kọ́ sílámù kọ́nù ẹlòmíì yóò máa pariwo ìsọ̀rọ̀ tí ó sì máa jáde lẹ́nu rẹ̀ ìsọ̀rọ̀ tó lè mú yàn kúrò ní sílámù kò ní òun jáde lẹ́nu rẹ̀ tí bí o máa sọ pé olórí òun ti lọ tí bí o máa sọ pé aláàánú òun ti lẹ́bàá pítà lórí tàbí aláàánú so mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ nígbà tí ìyàn bá kú lóòótọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó jẹ́ nílà káì tí ní ọdún pé èèyàn kú kó ti mọ̀ ọdún kò sí láàbí pé kí èèyàn kó ní jábọ́ lọ́dún èèyàn àmọ́ wa máa pariwo yíra mọ́lẹ̀ ìyẹn ojú nínú sílámù ọ̀kadàríkà àmọ̀ṣẹ́ wá náà tá à ń sọ ìdí ní sípàtì ìdí sáà àdìpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa àwọn ìyá wa lọ́mọ sábà ṣe orúkọ bá wùdù tó bá tẹ̀lé báyìí máa dúró wọ́n máa yíra mọ́lẹ̀ wọ́n máa kóra mọ́lẹ̀ yóò máa sọ tí òjò sọ àgbẹ̀rẹ̀ ọ̀bà wà kọ́rọ̀ máa wà lójú àti ṣẹlẹ̀ ní ọ̀pẹ̀ ṣẹlẹ̀ يقطع الإيمان وعن العقائد أن يسبق ويرضى بالقدر أمر هو تشهد أن يقوم وطبعا جال اسمه إن بعد تشهد أنه بعد تشهد أن يسبق ويرضى بالقدر أفكار يسبق كاسب بعضهم وما يدوافوا أمان يسبقني tẹ́yìn ọba kú ìyàwó rẹ̀ ló kú ní ẹ̀gbọ́n kú ní àbúrò kú ní ọmọ ló kú ní gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ dàkúta àdínọ́gbọ̀ nínú ọ̀pọ̀dọ̀rọ̀ ọ̀gbọ̀nlẹ̀ àfi ká ṣe sùúrù pẹ̀lú nǹkan tọ́lọ̀ bá ti mú wá fún wa wọ̀n tí a lè mú àìlẹ̀ àwọn gbọ́dọ̀ mọ̀ bákan náà a ní ṣọ́bùrù alẹ́ wọ fàtí àwùdáre lọ́wọ́ ní ájúkù nàbí ká má wá sọ ìsọkúsọ ká má sọ tí ó jẹ́ aṣọ torí pé àdébí tó yẹ wa pé kí ẹ bá tí ọmọ ẹ̀yẹ bá kú tó yẹ pé ọmọ ló kú ẹ̀sán tó ń bẹ fún lọ́dọ̀ ọlọ́wọ́ àgbẹ̀lọ́ ọ̀pọ̀lọ́ má pọ̀ rẹ̀ nípa ọ̀rọ̀ àmọ́ ẹ̀sán mẹ́mẹ́ pa tí ọlọ́run ní wọ́n ṣàfẹ́kọ̀ ọmọ ẹlòmí ó bímọ ọjọ́ tó bímọ ọmọ ti lọ ẹlòmí ọmọ ti gbọ́dún méjì mẹ́ta ọmọ ń lọ àmọ́ kò sẹ́ni tí ò ní kú ṣùgbẹ́ni kan ló sọ wọ́n ní ẹni yìí bàbá wọn lọ́lé ìwé 400 level ló wà ó ṣe last paper exam tán pépà pé yóò ṣe ẹ̀sáàmù gbẹ̀yìn ó ṣe tán ó múra gbóhùn lọ ní báyìí lọ́lọ́jọ́ dé ẹwà gbogbo ọdún tí bàbá ti ń tọ́ ti náwó wọ́n náwó tí wọ́n nára tí wọ́n mọ̀ pé yóò jáde yóò ṣoríire yóò ṣàṣeyọrí ọjọ́ tó wá parí àṣeyọrí gbẹ̀gbẹ̀rẹ̀ náà mú sọ́rọ̀ kò sẹ́ni tọ́lọ́wọ̀ lè pa kò sẹ́ni tó kọjá nípa ọlọ́run tó bá tí ìkú kò tí ìyá ni o tó bá tí ìkú kò tí ìyá ní àmì tó bá ṣẹlẹ̀ sí àkójú tó ní ṣùgbù ó sì yọ lọ́wọ́ àbí ọlọ́run má fi àdánwò àdátọ́lọ́ máa bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ta nìyàn wà nínú ayé ti wà ní dábà rẹ̀ wà ní mùsùlùmí ní ẹjẹ̀ ní ẹ̀ka ìsìnjà nínú tá a tún fẹ́ fáwọn tó bá jẹ́ alásùnmọ́ tá bá ti ń gbọ́ pé yàn kú gẹ́gẹ́ bí mùsùlùmí tá asúnmọ́ ní àbí àjọ jẹ́ mùsùlùmí bákan náà tí wọ́n sọ fún agbẹ́ nìkan kú gbọ́nàwò tí ó ní ọmọ ajáde lẹ́nu wà náà ní gbọ́n inna lillahi wa inna ilayhi raji'un ìta pé ní ìsìnkú jáàrùn tó ní ló padà lápúlọ́n tí ó gbọ́rọ̀ jáde lọ Allahu akbar inna lillahi wa inna ilayhi raji'un àtọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà dá padà sí òun ti parí iṣẹ́ tí ó ti padà sọ́dọ̀ Ọlọ́run ẹni mú ti parí iṣẹ́ tí ó ti padà sọ́dọ̀ Ọlọ́run wà ìbáàdì ní mùsùlùmí àmẹ́ta wá fẹ́ bá wa mùsùlùmí tá pẹ̀lú àwọn mùsùlùmí dé gbogbo aláàbò àìyẹ̀tẹ́ ìsàbẹ̀lẹ̀ mọ́ tí èyàn bá kú ma gbà wá sí bẹ́ẹ̀
bẹ́ẹ̀ bá kú wọn náà máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé gbogbo náà lọ bí tí wọ́n lọ lọ́wọ́ wọn náà máa kẹ́kọ̀ọ́ látara rẹ̀ wọ̀nyá àlàmà ànàwò sáyìn ilé ìkún náà máa pé tó ṣẹlẹ̀ sẹ́ni yóò padà ṣẹlẹ̀ sónú máhàmà kọ́lẹ̀ fi ìsàlẹ̀ kódà gbọ́dọ̀ 10 20 years 30 years 100 years lórílẹ̀ ayé yẹ́wọ́n mà àlà àdàtì àdìbàdì àmú yóò padà wà ní tó fi gbé òkú yọ pẹ̀lẹ̀ kò sí ẹjọ́ ẹ̀ sí ìpẹ́ gbogbo ẹ̀jẹ̀ ńlọ́gùn ẹgbógun ẹmọ ló yóò padà jájọ́ pẹ̀lẹ̀ ẹ̀kọ́tà nìyà wọ̀yẹ̀sẹ̀mírù ìrìsáàmù cháàsì àbìmọ́yìí tàlátà ìyàmì àwọn afẹ́ dáró afẹ́ bá ní afẹ́ ní àkẹ́gbò àwọn a máa jẹ́ kí afẹ́ kẹ́gbò èèyàn kú fún yà afẹ́ kẹ́gbò rẹ̀ wọ́n ni yóò máa lọ tí ó máa fi lọ bí ọjọ́ mẹ́ta dúnà ìpọ́ ọmọ tẹ̀lẹ́kìrì àgbàyìnà wọ̀lfàmsínà wà láàrin ní tí ó ṣe pé átùmà aláìṣẹ́ ìjọ méje ìjọ mẹ́jọ ìjọ márùn-ún ẹlòmí àtúnáwọn ṣe ìjọ mẹ́ta ẹlòmí aláwọn ṣe ìjọ 40 days kò sí ẹnu ẹ̀sìn wá ẹjá àláfọ́ kò sí ẹnu ẹ̀sìn wá kò sí 40 days 20 ìjọ mẹ́jọ ìjọ kìíní kan kò sí bẹ́ẹ̀ tí ẹ bá ti kú ó ti kú náà nù bí ẹ bá ti kú ó ti kú náà nù kò sí ìjọ mẹ́jọ ẹjá àláfọ́ ọlọ́run ṣàánú àgbègbè tọ́lọ̀ nípa tọ́lọ̀ nípa wá sí kọlọ̀bá aṣàlẹ́kùn kẹ́ fún ìmáàmù wa lẹ́ni tó lọ láìpẹ́ kọlọ̀bá aṣe dáadáa fún gbogbo àwọn ọmọ bàbá náà ẹnu kò ìjọ tí bàbá wọn ti jọ mẹ́jọ wọn ti jọ kìíní kan bàbá ti kú náà nù in tí mo ti láìpọ́ lè ṣe àwọn ọmọ sí ìsáwọn ti jẹ́ ìmáàmù àwọn ti jẹ́ àríkọ́ṣe fún gbogbo àwọn aráàlú àtàwọn tó kù náà nù ní ìjọ túnmọ̀ tí wọ́n ti pòwé fún wa náà nù mọ́kùnlẹ̀ pé àbá àjọ mẹ́jọ kankan tí bàbá rẹ̀ bá ti kú tí ààrẹ bá ti kú kọ́nà ń pa òbí wa lẹ́nu tẹ́ bá ti bẹ̀ láyé bàbá àtẹ̀ní ti kú kọ́nà fọ́ ọ̀fẹ́ gbogbo àwọn òbí tó bá tọ́ bá sì jẹ́ pé àwọn fámìlì lẹ́mọ̀ tí bàbá bá ti wọlé kò sí kẹ̀kẹ́ máa tùbá náà bí kàní gbogbo tẹ́ bá mú sí gbogbo sàárà tẹ́ bá fẹ́ sí ẹ lọ sí sàárà fún mẹ́sẹ̀láṣí ẹgbẹ́ sàárẹ̀ ẹgbẹ́sẹ̀ kànga ẹgbẹ́ fún bàbá lórúkọ ọmọ tó gbà tó bá mú omi kànga sàárà ní ọmọ jẹ́ fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ kankan igi lẹ́nọ̀kalẹ̀ ní mọ́ngò ọlọ́gbẹ̀ sí nìkan ní gbogbo àti wọ́n bá ń jẹ mọ́ngò náà yóò máa jẹ́ sàárà fún bàbá rẹ̀ lókù ìta níbi mú sórí igbó tẹ̀lá ń pa màálù yẹn o tún dẹ́ṣẹ̀ tí bàbá lọ́rùn ní màálù yẹn kò sí kankan ní bàbá ọ̀jẹ́ màálù máa àwọn kan tún wá ṣe àṣìṣe wọ́n tún wá ṣe ìkọjá yìí wọ́n láwọn dí ákàrà ó tún wá lọ dá kàkàrà síbi sàárẹ̀ ẹni tó kú wọ́n tún láwọn pa ẹran ó tún wá pa ẹran ó wá kú ẹ̀jẹ̀ rẹ̀ ó tún lọ dá sínú síbi sàárẹ̀ ẹni tó kú ẹjá bẹ̀rù ọlọ́wọ́ tó bá bẹ̀rù wáyé tó wà ní bẹ̀rù títẹ́rì náà lọ onípọ̀ náà padà síbẹ̀ tí kò sí ìtàǹpè ní ìjọ mẹ́jọ kò sí ìjọ mẹ́ta kò sí ìjọ márùn-ún gbogbo ilé ìgbàdáadáa lẹ̀ nítorí pé àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹni tí wọ́n láyé àdẹ́bì ò sọ pé kọjú òjò mẹ́ta àmọ́ ìsìn ká ẹ̀tẹ̀ ẹ̀sìn àdẹ́bì mú wá fún wa ẹ̀sìn tánàbí ìsìn mú wá fún wa kò sí jọ́mẹ́jọ mẹ́ ẹ̀sìn tánàbí mú wá fún wa kò sí jọ́mẹ́jì láńdà àbíjọ́ fọ́tí lè gbogbo yóò tẹ́ bá lè mọ́ ṣe kò sí mẹ́sìn tó yẹ bá ti kú ó ti kú náà ẹja fílẹ̀ kó máa lọ gbogbo sàárà àtàdúrà tó bá fẹ́ ṣe mọ́ ṣe fún ara rẹ̀ fún bàbá rẹ̀ àwọn ẹ̀gbẹ́ rẹ̀ kọ́ mọ́ ṣe fúnra wọn sàárà jẹ́ bá fẹ́ ṣe ohun tó dàgbù sàárà ni mo sọ ẹgbẹ́ kànga ẹkú kùránì lọ sí táwọn ó ti máa ka kùránì tí ó máa ka ní gbogbo bàbá tí ó bá ń ka ara kankan ní kùránì yóò mú jẹ́ ládá fún bàbá rẹ̀ gbogbo gbésẹ̀ tí mùsùlùmí máa ń gbẹ́nu ẹ má jẹ́ àti tí ó sì rẹ̀ sí wa ẹ má jẹ́ àti wọnú ẹ̀sìn kọ́nà sàánú àpò ẹ̀sìn wa nígbàtà lè wà nígbàtà tí wá gbé ìgbésẹ̀ yìí àti jẹ́ káwọn èèyàn mọ̀ nígbà ní ìtì lọ èyí tó wá kù náà ní pípé báwọn láti wẹ̀wù àti mọ̀ pé bàbá ti lọ ó ti dáwà lójú pé kò sí kankan mọ́ àti jẹ́ káwọn ẹbí mọ̀ ẹbí ara ti mọ̀ àmọ́ nǹkan wà tí agbọ̀rọ̀ gbọ́ nínú ẹ̀sìn àti ń dá òkú dúró gbé ẹni kankan àti ń dá òkú dúró gbé èèyàn pépé ẹjọ́ náà ẹjá àjọ́ gbé sí òní ìjọ ènìyàn èèyàn kú sáwálà ń dá òkú dúró pé kó níbẹ̀ nínú ẹni tó sí bí abẹ́jẹ́ orí o kí ni ó fi ṣe yóò jẹ́ ṣe yóò jẹ́ ní torí tí a máa ń sáré ṣe òkú bẹ́ẹ̀ o tí a bá ti kú a máa ń sáré sí ní o a kí ń lọ òkú láre tó bá ti kú o nítorí tó
bá jẹ́ yẹn rí àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ní tí ó máa ṣe ní pé ọtí ẹ̀ tètè gbé mi kí lọ bá àánú tí mo fẹ́ lọ tọ́jú ṣàdéhùn pé padà bá àánú pàdé kí lọ bá àánú náà pàdé mi àwọn bá ń dìde àwọn fúnilé àkóde àkókò bọ̀ láti ilẹ̀ lẹ́lẹ́kùrí àkóde àti àkókò bọ̀ láti ilẹ̀ Ìbàdàn gbogbo ìdáwà dákóde kò sí tí wọ́n fi ṣe o kò sí ìkan tí wọ́n fi ṣe o ìtò fi dájú náà nígbẹ̀já sí òkú wa abẹ́mọ́bà alákùnrin kí àwọn tó ṣe lọ́nà òkú wa ìtò tẹ́lẹ̀ ìtò kù náà ní pé ká gbé kàtí káwẹ̀ òkú ìtàbá àwọn tó bá fẹ́ wẹ̀ òkú yìí àbíká aṣọ́ra wa ká ní ẹ̀kọ́ nítorí pé kẹfìrún nínú fàkọ́dìnà ìrìnmá aláhàmì ìjìyà a ṣàfẹ́kù ìmọ̀ púpọ̀ lágbègbè tí mo fẹ́ dárúkọ yìí nítorí ẹni tí ó wẹ̀ kú pàtàkì o tó gbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ìgbẹ́sìlámù chákún alìmọ̀àmùnù ẹni tẹ́ bá jẹ́ owó òkú yí ẹjẹ́ kó jẹ́ ní tẹ́ fọkànbalẹ̀ sí o ẹni tí ó bá wẹ̀ òkú yí ẹjẹ́ ó jẹ́ ní tẹ́ fọkànbalẹ̀ sí o àwọn èèyàn ń gbé nǹkan ọmọ ọdínkọ òkú lọ ẹwà tó tàbí ti sọ ẹwà tó tàbí ti sọ àti máa sọ ìsìn tó ti wà ọ́bíọ́sì káàkiri tó ti fojú ẹ̀ káàkiri páwọn èèyàn ń gbé nǹkan alára òkú torí pé ìwò lè fọwọ́ kan dáadé ẹmọ́ ó wá lọ gbà àwọn èèyàn láti ta torí pé wò lè fọwọ́ kan màmá rẹ mọ́ ó wá lọ ẹ̀mplọ́yì àwọn èèyàn tí wọ́n ń wẹ̀ kó mọ́ dá yìí tó fi ń dá ẹkùn náà ní wípé tí ọkọ bá kú ìyàwó ní kó wẹ ọkọ rẹ̀ àmọ́ nílẹ̀ tí wọ́n ń bí àwọn pé tẹni tó ń mọ̀rìn lọ́wọ́ ẹni tó ti ń dárò lọ́wọ́ yìí tí sì ẹ̀rí àdóṣe ẹni tó fi ń dá ẹkùn náà tíyàwó bá sì kú ọkọ ní kó wẹ ìyàwó rẹ̀ ọkọ ní gbogbo ìyàwó rẹ̀ wọ́n jẹ́ kẹta ní ìwòwò náà kọ́ bí ìwò tẹ́ tí ń rí látọ̀dún yìí ìtọ́ rí gbẹ̀yìn náà lò ìtọ́ tí ń rí látọ̀dún ìyòwò náà lọ́wọ́ nígbà gbogbo orí kó tún wẹ̀ fún kó tún káàkiri ìbànújẹ́ ó wà lọ́pẹ̀ kò sẹ́ni tí ò ní ìbànújẹ́ àmọ́ kò sí ṣẹ̀rẹ̀ náà wọ́n náà tún máa fi bí Ọlọ́run fún lórí kò sẹ́ni tí ò ní kú má gbé òkú rẹ̀ má gbélé àwọn jẹ̀gbọ́n àwọn oníjẹkújẹ àwọn ọ̀daràn má gbélé wọn lọ́wọ́ ẹni tó bá gbé fún gbogbo ẹ̀kú rẹ̀ jẹ́ ní kọ́kọ̀ rẹ̀ ó balẹ̀ sí ló jẹ́ ní tí ó balẹ̀ sí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ láyé Imam Shafi'i rọ́dì láàrín wọ́n lárábìnrin kan wọ́n wẹ̀ fún lọ́wọ́ ẹni tó wọ́n wẹ̀ fún lọ́wọ́ ọwọ́ rẹ̀ bá há sí agbègbè abẹ́ arábìnrin náà ọwọ́ ọkùnrin náà ó bá há sí agbègbè abẹ́ arábìnrin náà ọba mẹ́ ọfàfàfàfà wọn rífà wọ́n gbogbo tí wọ́n lè fi náà sí lè gbé ẹ̀rọ ara rẹ̀ mọ́ ọwọ́ tí ẹ̀kọ́ máa gbé kiri ọ̀rọ̀ bá dọ́dọ̀ Imam Shafi'i rọ́gbẹ̀ lánàá nígbà tọ́rọ̀ dọ́dọ̀ Imam Shafi'i ọwá ní ọ̀rọ̀ nǹkan gbọ́mọ̀ ìṣẹ́lẹ̀ sáwá sí alàyè mọ́ òkú ni àbí àgbé awọ òkú mọ́ alàyè lọ́wọ́ ọgbọ́n láàdá pẹ̀lú situation yìí Imam Shafi'i ní ẹjẹ́ ẹbí arákùnrin rẹ̀ nígbàtí Imam Shafi'i bá gbọ́dọ̀ ó bá ní kí nǹkan tó ń bò nígbà tó dé kò síṣẹ́ ó ní tó ń lò ní pé nígbẹ́ni yìí yóò ti ṣe ìbàjẹ́ mọ́ nílẹ̀ ibi tó ń fọ́ ìbàjẹ́ ó ti pọ̀ nílẹ̀ àṣẹ́ni náà nínú ìta arábìnrin yẹn ó mọ́ tẹ́síwájú ọlọ́run láàrín kèyí sí onírànà kèyí sí oníṣekúṣe ẹwọ bọ́lọ̀ ń tẹ́sáré ń gbègbà rẹ̀ ní ayé tí ó tó nílẹ̀ ní tàbá kọ̀kọ̀ balẹ̀ sí ní ogbé sí ní ogbé kó bẹ̀ẹ̀wẹ̀ kó nítorí nínú ṣẹ̀ríà ọkọ ni kó wẹ̀ ìyàwó ìyàwó ní ó wẹ̀ ọkọ ọkùnrin ni kó wẹ̀ ọkùnrin obìnrin ni kó wẹ̀ obìnrin ọkùnrin ni kó wẹ̀ ọkùnrin obìnrin ni kó wẹ̀ obìnrin má gbé ìbàbá rẹ̀ wá kú wá lọ́rẹ̀ ìpínlẹ̀ ìyàwó ìgbẹ́mẹ̀ ìṣẹ́ ọ̀rọ̀ gbé bàbá rẹ̀ wọ́n ní ó wẹ̀ bàbá rẹ̀ kó bá nímọ̀ ń pa rẹ̀ sọ fáwọn èèyàn kí wọ́n mú ẹ kó fẹ́ wẹ̀ dáadé ẹ̀ bàbá rẹ̀ kó fẹ́ wẹ̀ wọn bó bá nímọ̀ ń pa rẹ̀ bí ààrẹ bá kú ìwọ obìnrin náà wọ́n náà ṣe bí ọkùnrin kò sí gẹ́gẹ́bẹ̀ ìyá ti kú ìyá oníkú ẹ̀yẹ mọ́ ìyá ti kú ìyá òní nira mọ́ kò sí tí ó ṣe mọ́ tí yóò wá dìde pé ẹ pẹ̀lẹ́ o tàṣídá tún pẹ̀lẹ́ rámọ́ tún pẹ̀lẹ́ kò sí tí ó ṣe mọ́ bàbá ti lọ́nu àmọ́ láti lè fi dáàbòbò nǹkan tá gbé kalẹ̀ ìyá rẹ̀ mọ́ náà ní kí gbogbo ìyá rẹ̀ fún ara nígbàtẹ̀ ní ìyá àmọ́ alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam qala la taghsiluhum fa inna kulla jurhin
àwọn kan wà táà kí wọ́n wẹ̀ fún nínú Islam. àmọ́ ṣẹ̀rẹ́ ní tí ó bá kúkú ṣẹ̀hídí alladhi mata bi yadi kafirin fi ma'rakatin, ẹni tó jẹ́ wípé ojú ogun ló gbà kú, wọ́n ja ogun lọ́wọ́ lọ́lọ́jọ́ dé, fala yajibu tagsilu àkínwẹ̀ fún ẹni bẹ́ẹ̀ o, fala yustahab àsìfẹ́ káwẹ̀ fún lima rawa Ahmad anna Rasulullah sallallahu alaihi wasallam ní tí al-Imam Ahmad gbà wá tó lẹ́kùn iṣẹ́ ọlọ́run tọ́lọ̀ fún ọmọ sọ wáyé la tagsiluhu nígbà tí wọ́n dé láti ojú ogun, àwọn èèyàn fẹ́ máa wẹ̀ fún wọn pé àwọn òkú tó ti kú àlẹ́bìnrin la tagsiluhu ẹ má wẹ̀ fún wọn fa inna kulla jurhin gbogbo egbò tó bẹ lára ẹni kankan wọn wa kullu damin yafu àti ẹ̀jẹ̀ tí ń sọ lára wọn yẹn mísítà yawm al-qiyamah lọ́fíńdà ní ó jẹ lára wọn láti kìyàmọ́ lọ́fíńdà ní ó jẹ lára wọn láti kìyàmọ́ ẹ má wẹ̀ fún wọn ẹwọ ìkẹ́ ẹwàánú bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ń bẹ fọ́lọ́ sí ìsìn kọ́lọ̀mbá àṣàlékún dáadáa fún gbàgbùn wọn kọ́lọ̀mbá fún wọn lọ́pọ̀ balẹ̀ kọ́lọ̀mbá fún ọkọ̀ balẹ̀ síbẹ̀ fún wọn gbogbo àwọn tí wọ́n gbà láyé tí wọ́n fẹ́ sọ́dọ̀ àwọn lónílé ọlọ́run bá àwọn rẹ̀ ọlọ́run ní tó bá tọ́ sí ọ̀dàkùn bá gbé fún ọlọ́run ní tó bá tọ́ sí ọ̀dàkùn bá aṣọ bá àtúnṣe fún ọlọ́run wọ́dà àwọn ọ̀dà àkọ́kọ̀ta ilẹ̀ abẹ́lá ìlànà ìyàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ní ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kún bẹ̀ tẹ́ bá ní tìṣẹ́ tó bá ń wò dáadáa ẹ̀rì kún wọn wẹ̀lọ́ ní tó bá ti ṣẹlẹ̀ báyìí ó pọ̀ mú wọn lọ sí wọn bẹ̀ mú wé wọn wọ́n lọ sí wọn bẹ̀ ní gbogbo àwọn ipò ogun ló ṣẹlẹ̀ tàbí mú ẹ̀wọ̀n ìkọ̀tẹ̀lẹ̀ mọ̀ àmà màmájà àríbà àmọ́ ẹni tó bá kú tó yẹ pé ó jóná kú ni àwọn ẹ̀rí kan àbọ́kọ́sọ́ ni ló fi kú àwọn òtàrọ́ ti àmì fọ́kì àhìtì náà jábàlì àbí àwá ẹni tá a jù kalẹ̀ látòrí òkè tàwà ní kó jábọ̀ látòrí 2 story building àbí orí story building tó bá wùlé kó jábọ̀ àbí látòrí òkè tó wá jábọ̀ tó fi kú fàáyìn náà wòye òsà irú ẹni bẹ́ẹ̀ awẹ̀ fún wà lọ́pàá kíyà hátà wọn náà lọ́kìyà mú dísìmí ọkùnrin wọn wà kídùn kàlẹ́dì àwòríjì kódà tó jẹ́ wípé apá àbẹ́sẹ̀ nìkan ló kù lọ́wọ́ rẹ̀ láàrí akọ̀rí ẹsẹ̀ àrí ọwọ́ ní òun ló kù láàrí awẹ̀ fún bẹ̀rẹ̀ ìdá àtàrí àpapọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfóò ní fíkì ní tí wọ́n bẹ̀rẹ̀ kò sí pé wẹ́ níbẹ̀ tó yẹ pé ẹgbogbo sórí kú ni ó jábọ́ kú ní o àbí ó kúkú oná kúkú ní irú ẹni bẹ́ àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àpapọ̀ àwọn àfá ìsìn tí wọ́n pàdé kò sí ó tẹ̀lé yàmbá kí àyẹ́kìsílẹ̀ mọ̀jákùn àmínú káàtì mọ̀ lè sẹ̀rẹ̀ yí tó bí ń dùn mọ́ ti sọ lẹ́kẹ́ ẹni tí ó bá wẹ̀ fún ní ẹjọ́ jẹ́ ní tẹ́ ẹ̀kọ́ balẹ̀ sí o ẹjọ́ jẹ́ ní tẹ́ ẹ̀kọ́ balẹ̀ sí àwọn ọ̀dájẹ́kà àwọn ẹlẹ́mí lọ́gbọ́gbọ́ wọn fún àwọn ọ̀dájẹ́kà tí wọ́n máa ju òkú bí wọ́n máa ju òkú sọ́tún ju òkú tó ti rẹ̀ lọ́gbọ́ fún ẹjá púpọ̀ ìlànà ọlọ́pàá lẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ sọ́tún àrẹ ìwọ̀sọ̀lẹ̀ yí tó tẹ̀lé ó ní wà mùsùlùmí àyúdọ̀ àjọ́ ìtàhàdà mọ̀kánì mọ̀kànfẹ́ tàbá fẹ́ wẹ̀ fóòkù ibi tá àkọ́kọ́ gbé òkú wá tí òun náà ní àyè tó bá ká lìyẹ́sìhádá gẹ́sìlá kí wíwẹ̀ rẹ̀ kó lè rọ̀pá lọ́rùn kí wíwẹ̀ kókù yìí kó lè rọ̀pá lọ́rùn wà ń tẹ́sùkúrà àwọ̀rátù ní ìlàmẹ́mù sọ̀bíyà sọ̀bìrọ̀ àmẹ́ ìta àgbọ̀dọ̀ mà òun náà ní pé èèyàn gbọ́dọ̀ wẹ̀ kókù ká gbọ́ra rẹ̀ sí òwò àkí ń wẹ̀ kókù ká wá sí sí òwò tán pátápátá lóòtọ́ àbọ̀ gbogbo ohun tó bá wọ̀ àmọ́ àkọ́bà ní tó jẹ́ òwò lára rẹ̀ àwọ̀ aṣọ kan á fi kọ́bà rí òwò ara rẹ̀ tó bá jóbìnrin àmú tá fi kọ́bà ara rẹ̀ yóò wá láti bí gbáyà báyìí tí ó fi dé ibi ìtàn tó bá jọ́kùnrin ibi láti bí ìdodo báyìí láti mú nǹkan tá fi kọ́bà rẹ̀ tí ó fi dé ibi ìtàn báyìí àmọ́ tó bá jóbìnrin ibi tá kọ́bà àkí ń máa wẹ̀ fókù ká máa wo gbogbo ìdẹ́dà rẹ̀ àkí ń wẹ̀ fókù ká máa wo owó rẹ̀ àkọ́bà rẹ̀ bá bá ṣe ń wẹ̀ tá bá fẹ́ kúta àní sílẹ̀ gẹ́ bá bá fẹ́ wẹ̀ gẹ́ tá bá fẹ́ wẹ̀ fún àmà tọwọ́ bọ gbogbo ibẹ̀ láti inú aṣọ yẹn ni ó fẹ́ wẹ̀ fókù àmà tọwọ́ bọ inú aṣọ yẹn ibi tọ́nà bá pọ́ wálé nínú àtàdé ìwọ́n bá wẹ̀ fókù àkí ń wẹ̀ fókù lábẹ́ pé kí ọkọ̀ wà níta gbangba lábẹ́ sánmà kó wá wà láàrin sánmà àtìlẹ̀ kí àmà gúgùn bí tọ́nà bá pọ̀ òkú dédé nù a sì kí ń ṣe egun ara òkú nítorí pé fílíìsì dáìrò pé kò fílì ẹ̀ ó ń fílì ẹ̀ alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam alẹ́bí ìnira tẹ́ ò pé ìnira tí ó fílì tó bá wà láyé bẹ́ẹ̀ náà ni ìnira tí ó fílì nígbà tẹ́ bá kọ́ ikú bẹ̀rẹ̀ nígbà tó bá kú
àǹkẹ́ ìdúgbò òkú amẹ́sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní o gbàgbà tẹ̀wọ́ ti kú ẹ̀sọ́ àwọn akúkórí ẹ̀lẹ́ máa gbogbo àwọn dátíkà bọ́ ṣe máa ń sọ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní mọ́ṣúárì tẹ àwọn tó máa ń ti òkú máa inú fíríjì tó máa ń ti wọn ẹni pọ́ ṣe máa sọ wọ́n sọ̀tọ̀ wọ́n máa sọ bó ṣe wù wọ́n ní náà ẹ má ṣe òkú mùsùlùmí bẹ́ẹ̀ ẹ̀rí pé ẹ̀kọ́ ń bẹnu Ìsìlámù bí èèyàn bá ti kú tán ẹ̀sìn wọn ni má gbọ́dún kankan má sọ wọ́n sínú fíríjì o má sọ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ sínú fíríjì pé kú bá ti kú ní Ìsìlámù a máa ń sin wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní inshallah láti mọ̀ tẹ̀síwájú lórí ibi tàdé ìpẹ̀lú gbọ́dọ̀ lọ́sẹ̀ tó bọ̀ wọ́n yà kọ́ wọ́n lọ́wọ́ wọ́ta إلا بالله العظيم واستغفر الله إن الله كان غفورا رحيما